mo ṣe ń dé mo dé wẹ́rẹ́wẹ́rẹ́ bíi ti alẹ́, mo dé bí mo ṣe ń dé mo dé kùtùkùtù bíi ti ìdájí. Èmi ò dé pápápá bíi ti ìyálẹ̀ta nítorí etí wẹ́wẹ́wẹ́ ní tèmi lọ́wọ́ ọṣẹ́ ni. Mo dé mi ò ní kólókó má roko, mi ò ní kólódò má rodò, àtẹni ń lọ oko àtẹni ń lọ odò, bẹ́ẹ̀ ni ẹ dàgìrì wá kẹ́ ẹ wá gbóhùn ẹnu mi. Alágbẹ̀dẹ mi kì í yọ́lé arọ́ wá, tí mo bá ti dé sílé agbára tẹrú tọmọ ní máa ń gbọ́ mi. Aya Awóde ló pè mí lórí tẹlifóònù tó bá mi lágbo. Ó ní Aláàfin Èdò yá bá mi kọrin fáwọn ẹgbẹ́ òun kí n fi gbé wọn lárugẹ. Iṣẹ́ tá a fi rángún ni kó jẹbọ, èyí tá a fi rákàlà ní kó jòkó, èyí tá a fi rálàáfin Èdè ní kó kọrin ewì tó dùn sétà àwọn máa dárí oorun. Ẹ ǹlẹ́ o, ẹgbẹ́ Ọbayori obìnrin Akile Ìjẹ̀bú, Aya Awóde ló rán mi sẹ́gbẹ́. Ó ní kí n kí gbogbo ẹgbẹ́ wípé a kú ọdún, a kú ìyèdún, ó ní a kú àṣekù ọdún, pé ọdún ayabo fún gbogbo wa. Wọ́n ní kí n kí gbogbo ẹgbẹ́ wípé aṣọdúnmọ́dún ní ṣan lóde aṣọdúnmọ́dún, aṣòròmorò ní ṣan lóde aṣòròmorò. Ọdọọdún làárọ̀ rógbó, ọdọọdún làárọ̀ àwùsá, ọdọọdún làárọ̀ ọmọbì lórí àtẹ, ọdọọdún ní ṣágbó ń rúwé, ọdọọdún ní kí wọ́n máa rí wa. Kíṣí bí ilé wọn máa lékún, káwọ́ ilé wọn máa lékún sí lọ́jọ́ gbogbo. Wọ́n ní ọmọ wáyé ọ̀pọ̀ wo ò ní kú. Wọ́n ní omi kì í wọ́n pòrògùn, ọ̀dá owó kì í dólógun. Wọ́n ní ọ̀dá owó ò ní dá gbogbo wa. Wọ́n ní ẹgbẹ́ wo ò ní dàrú, ọdẹ wo ò ní túká. Gbogbo ọmọ ẹgbẹ́ Ọbayori obìnrin Akile Ìjẹ̀bú, a ò ní tẹni kó bí owó láṣẹ Olúwa. Wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ èjìká tí kò jẹ́ kẹ́wò ó jábọ́. Wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ yẹyẹ ọmọ tí ń tọ́jú ọmọ. Nítorí bí ó bá ṣe ni lóore bá ò bá dúpẹ́ gẹ́gẹ́ bí ọlọ́ṣà kẹ́rù ẹni lọ ni. Tí ò bá sí tètè ṣe bí wọ́ntìwọ́ntì lẹ́yìn ò bá rí. Ọpẹ́ àwọn lọ tààrà ó lọ sọ́dọ̀ bàbá ẹgbẹ́ àwọn Barrister Ọpẹ́yẹmí Agbájé àti ìyá ẹgbẹ́ àwọn ayaníná lówó. Wọn ní ẹ ṣeun gan. Ìyálóde ẹgbẹ́ ẹ mà ṣe o. Ajíà Aráfà Ọmọlára Ajénifújà pẹ̀lú ọ̀tún ìyálóde ẹgbẹ́, wọn ní ẹ ṣeun gan. Tẹríba Àtinúkẹ́mọ̀ Jíìdì. Wọ́n ní ẹ kú àdúrótì lọ́jọ́kọ́jọ́, ẹ kú àtìlẹ́yìn àwọn lọ́jọ́ gbogbo. Gbogbo ẹ̀yin má jẹ́ ó bàjẹ́ ẹ ṣeun gan. Ọlásùnkànmí aya Alébíoṣù, olówó Àkíìmù, gbogbo yín la kí. Ọ̀túnba Fìyìn Tádé Òfìwòrè Ìjẹ̀bú, Chief Mrs. Mojíbádé Isa Òdúlàjà, ẹ ṣeun gbogbo yín la kí, ẹ ṣeun nílé lóko. Gbogbo ọmọ ẹgbẹ́ Ọbayori obìnrin Akile Ìjẹ̀bú, ẹ rẹwà, ẹ dúró déédéé, ẹ dùn wò lóbìnrin. Tí ó bá jẹ́ wípé aláyàmàlà lè lèmi Aláàfin Èdè, mi ò bá ní káyà Awóde bá mi ṣètò kan kí n sì máa bá sọ̀rọ̀ fẹ́ kẹ́lẹ́kẹ́lẹ́. Aláyàmàlà lè lèmi, èmi gangan lọ́kọ ìyàwó ẹ̀. Ẹgbẹ́ Ọbayori obìnrin Akile Ìjẹ̀bú, ẹgbẹ́lẹgbẹ́ wọn kì í ṣẹgbẹ́ àbòsí, wọn kì í ṣẹgbẹ́ oníranú, wọn kì í ṣẹgbẹ́ kílọ̀kọ́ ṣe. Ẹgbẹ́ wọn dúró déédéé, mo pé sàdákátà fẹ́gbẹ́ wọn gbóúnjẹ fẹ́gbẹ́ wọn sì gbàwó bọ̀, mo yìnbọn lọ́gọ̀ọ́ ẹnu. Lágbára wọn onílẹ̀, ẹgbẹ́ yín ò ní kú láṣẹ Olúwa. Mo gbéra ó di ààfin ọba Awùjalẹ̀, ọba Síkírù Adétọ̀nà gbágbákejì. Kádé ó pẹ́ lórí, kírùkẹ̀rẹ̀ ó pẹ́ lọ́wọ́, káṣẹ̀ ó pẹ́ lẹ́nu kọrin kése. Mo súnmọ́ ba níwọ̀n ẹgbẹ̀je, mo jù sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà. Arọ́ba fi lọ́ba ń pa kábíyèsí rẹ bàbá mi. Ẹgbẹ́ Ọbayori obìnrin Akile Ìjẹ̀bú, wọ́n ní àwọn dúpẹ́ o, wọ́n dúpẹ́ ẹ̀pẹ́ òkun, wọ́n dúpẹ́, wọ́n ní ẹ ṣeun gan pé ẹ kú àtìlẹ́yìn ẹgbẹ́ àwọn lọ́jọ́ gbogbo. Aya Awóde àbọ̀ mi rèé, mo jẹ́ṣẹ́ tó rán mi. Àmọ́ bí wọ́n bá bí ọ́ lè rè wípé ta ló kọrin sí tẹ́yìn, kẹ́ ẹ sọ fún wọn wípé Aláàfin Èdè lèmi jẹ́. Ẹ tẹ̀lé mi lórí ẹ̀rọ ayélujára ká máa fọ́rọ̀ púpọ̀. Ẹ láìkí péjì mi lórí Facebook, ẹ lọ sórí Instagram, ẹ tẹ̀lé mi Aláàfin Èdè lèmi jẹ́. Ẹ subscribe sí YouTube channel mi ká lè máa gbọ́ra wa ní rẹ̀gbẹ́jì gan. Aláàfin Èdè ilé yá, ìpàdé dijọ́ mi ọjọ́ rẹ̀.